You don't come to social media kó wá máa blunt face fáwa kan bí lọ́jọ́ orí ìyá alájà ẹ̀ làwa kó wà bí báyìí ìyá alájà ẹ̀ làwa jẹ́ bí tó bá jẹ́ kájọ ta sẹ̀bọ̀ ó máa rẹ̀ ẹ́ gan ó máa rẹ̀ ẹ́ gan èmi máa gbé ẹ sáré èmi ò ń sọ̀rọ̀ kí n máa hide you I don't pretend ó wá lè máa ṣe nǹkan I'm a blogger Nigeria ambassador ni mí tó lóṣèlú bá ṣe nǹkan tí ò dá anybody I come here to come and say it bí kò come yà yìí tó bá ba délẹ̀ mo lè bẹ bẹ́ẹ̀ tẹ̀ wọ́n yà come back and come and tell us here èèyàn kì í gbé ojú sí ẹni tó bá gbé sókè you don't come to social media kó wá máa sọ fáwọn pé kìíní the way you talk ó ti fi show the arrogance in you àwọn ta ló ń bá wí bí nínú kó jókòó ní church ẹ kó máa ṣiṣẹ́ olúwa ẹ lọ jẹ́jẹ́ àbí kó jẹ́ pé kó wọ́n ẹ lọ sábùjá lẹ́nìí tó bá di lọ́la kan kó jẹ́ tó wọ́n máa dà ẹ́ láàmú káàkiri àbí ṣòro pé kò lè possible ni kò wá ṣèwọ tó máa ń lo ní church ó máa fọ́ gúnlẹ̀ fáwọn bíbá olóòn ní church wọ́n ń ṣàwọn kan bàjẹ́ oní àwọn ẹnìkan wá bẹ̀rẹ̀ sí ní máa o tún wá ń jam top fáwọn lórí social media let's máa sọ tèmi lórí social media. mo ní Àgbàlá Gabriel jáde kó make apology wàá rí wípé gbogbo àwọn storm yìí á wá sílẹ̀ èmi ni mo mọ tí mo rí èmi dẹ̀ ni mo mọ tí Olúwa pa tí ó fi hàn mí torí wípé ohun tí mo rí pẹ̀lú Àgbàlá Gabriel ni pé mo rí wípé ìhòhò ló wà ìhòhò ni mo rí Àgbàlá Gabriel tó wá ìhòhò ìdí ẹ̀ tí mo fi tọ́ nígbà yẹn nìyẹn wípé Àgbàlá Gabriel tètè bọ́ta kó make apology kó bẹ àwọn ènìyàn tó bá jẹ́ kó ti jáde nígbà yẹn sìn this thing that happen will not happen torí mo ní mẹ́sẹ̀jì tí yàrá jẹ gbogbo ìgbà tí mo ń mẹ́sẹ̀jì tí èmi ń gbé fídíò ẹ̀ jáde àwọn òdèdè jáde gbogbo àti mo ń gbé fídíò ẹ̀ jáde gbogbo ìgbà yẹn ni yàrá jẹ mẹ́sẹ̀jì wa Àgbàlá Gabriel mi ò kúkú mọ yàrá jẹ rí mi màgó Àgbàlá Gabriel náà rí but mo dé Ọlọ́run tó mọ everybody mọ mo dẹ̀ jáde mo sọ̀rọ̀ nígbà yẹn mo mọ̀ bó dẹ̀ máa wá Àgbàlá Gabriel mo bó máa rí fídíò mi but oyis look at yourself now in fact ojú gbà mí tì láti lè jẹ́ kí wọ́n pè wá ní ìránṣẹ́ Ọlọ́run ojú gbà mí tì mi ò mọ tí mo fẹ́ sọ Àgbàlá Gabriel you fuck up kí ló ṣẹlẹ̀ you fuck up ó dẹ̀ fi tiẹ̀ ó dẹ̀ fẹ́ fi ó lè bá iṣẹ́ Ọlọ́run jẹ́ Àgbàlá Gabriel gbogbo tó ṣe yẹn ó wà in fact kì í ṣe ohun tí Bíbélì kọ́ wa láti máa ṣe ó dẹ̀ bàbá sí yẹt náà agídí yẹn ṣì wà nínú ọkọ ẹ̀ gbogbo ẹ̀yin àwọn bàbá wa tó yẹ ká ti dìde ká bá ọmọ ìwé ẹ̀ gbà wí bàbá kò dé Àgbàlá Gabriel ò ṣèyí tán. toró dójú tì wọ́n ṣé àmọ́ pé nǹkan t'Àgbàlá Gabriel ṣe ṣé àmọ́ gbogbo ẹ̀ ó bá ẹ̀yin bàbá ó bá ẹ̀yin lójú jẹ́ lókè ni ṣé àmọ́ pé nǹkan t'Àgbàlá Gabriel ṣe ṣé àmọ́ gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà lókè ṣé àmọ́ gbogbo ojú yín jẹ́ gan ó dẹ̀ ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé church is a scam POS ní church tó bá ti mú ATM ẹ wá ohun tó bá wà lákàntì ẹ òun ló máa pọ̀ fún ẹ ìyẹn ni pé bó bá ṣe dáwó sí church òun náà ṣe recognize it sí if you don't have money don't go to church. ìjọ wo la fẹ́ bọ́ olórí burúkú yín ẹ pera yín ní pásítọ̀ ẹ sọ̀rọ̀ yín di pásítọ̀ tán ìyàwó tẹ fẹ́ ní ṣùlọ́kà tó táyé yín ṣe irú ẹ̀ ní ọkọ sísánì yìí olórí burúkú tó lóun gbà anointing àmọ́ bóyá òróró ẹja náà ta lé yín lórí ni we don't know tẹ máa lẹ gbà anointing olórí burúkú tẹ máa lẹ gbà anointing òṣì tó jẹ́ pé ìyàwó yín pọṣí báàgì ni àwọn ọmọ ẹ̀ lè dá tọ́jú ẹ̀ yunifásitì tẹ kọ́ ẹ̀yìn kan ọmọ pásítọ̀ mélòó ló ń lọ bẹ̀ gbogbo àwọn ọmọ yẹn náà ti di ọmọ yahoo. akẹ́kọ̀ọ́ wò ní ìránṣẹ́ Ọlọ́run ni yín wọ́n fọwọ́ Ọlọ́run wọ́n fi ọwọ́ Ọlọ́run wọ́n fi ń bọ̀ yín ènìyàn ni yín náà ẹ ṣe Jésù ló jókòó dìde ẹ̀yin ò lè jókòó dìde èyí tó bá dàmọ̀ pé ò lè jókòó dìde ẹnì ṣo ní mọ́ṣúárì òkú ọ̀dọ́ pọ̀ ní mọ́ṣúárì ẹ̀ wá lọ́ bá wa jí wọn ẹ tẹ̀lé bá jókòó Mohbad tọ́lọ́ kù mọ́ra tẹ̀sí ó ti di wọ́ ó ti dá wàhálà alẹ́ ó ti di wọ́wọ́wọ́ ẹ wá lọ́ bá wa jí Mohbad kó wá ṣàlàyé fún wa ikú tó pa àǹdẹ́bọ̀rọ̀ ṣe rí lọ́jọ́ náà nínú ilé tẹ bá mọ̀ pé tòótọ́ ẹgbẹ́ ìhámọ́ rẹ Ọlọ́run wọ̀ wọ́n ní wọ́n wà ní yàrá òkè nínú ìwé àti wọ́n wà ní yàrá òkè wọ́n wà ní ìmọ̀ kan wọ́n sì wà ní mímọ́ wọ́n ní wọ́n gbàdúrà ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ tó bá kó ẹ̀yin pásítọ̀ 10 ní Nàìjíríà tó bá tì yín mọ́nú yàrá kan ṣẹ́mi mímọ́ lè sọ̀kalẹ̀ báyìí èmi ò ṣèdájọ́ yín o mò ń gbà yín mọ̀ràn ni o torí èmi kọ́ ni PA Ọlọ́run torí àwọn ajá yín máa tó dé bíbá sí tó máa kọ́mẹ̀ntì nonsense yìí tó bá dẹ̀ kọ́mẹ̀ntì wèrè bíbá máa gbẹ̀gùn sínú ayé ẹ̀ ìgbà tí mo lọ sí sẹmínárì mo lò 3 years ó yẹ ká tí kí n ti jáde fún yín ti pẹ́
èho senior pastor ló fún ọmọ kíláàsì mi lóyún 5 months single mother of 2 ó dẹ̀ fún lóyún oyún 5 months wọ́n dẹ̀ lọ yọ oyún yẹn dànù èmi ní healthcare nínú kíláàsì wa wọ́n lọ yọ oyún yẹn dànù ni èho pastor èmi ni mo pe ọmọ yẹn mo wá wáìn ní ìyá àgbẹ̀bí ni mí nọ́ọ̀sì ní mi kí n tó lọ sí sẹ́mínárì mo ló ti lóyún provost ní kí n tẹ̀ ẹnu dáadáa àtẹnu inú tó ti yọ tí gbogbo èèyàn ti ló tún wá jíyàn tó nínú tẹ́lẹ̀ princess mo kí inú tó yẹ pé ẹni tó nínú tẹ́lẹ̀ exam lábẹ́ ṣe láàrin lábẹ̀rẹ̀ sí ní wa ní provost ní Maria ní Maria náà máa ń pè ní Mary lórúkọ ní Maria ìyá Jésù ọmọ rẹ tí ò wá kíláàsì látijọ́ ìwá o ẹ̀sáàmù dé o kó má bàa repeat another year o ni mo bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà ẹ̀ ló jẹ́wọ́ fún mi nígbà tó máa wá what's the next thing to do ó máa bí ni èmi àwọn advice yẹn mọ́mí ẹ̀jọ̀ kí lóun lòlù tó lè lo ń bo pásítọ̀ ní kẹjọ kẹba wọn láṣìírí kẹ yọjú sáwọn abẹ́rẹ́ tẹ bá lè fún wọn lọ́lọ́run ní jẹ́ mi bá wọn ṣe irú ẹ̀ wọ́n kárí ara wọn out wọ́n lọ yọ oyún yẹn dànù ń bò mí what are you saying pastor ni senior pastor èyí tó ju tèmi rí gangan nìyẹn tí kì í ṣe allegedly. àwa lèèyàn ṣe nǹkan tí ò dáa ẹ̀yìn kan wá máa kọ́mẹ́ǹtì orí burúkú ṣáání kó kú ni ìgbà tí ò ṣe Jésù a lè kàn má gbélébùú náà a ní kó kú ṣùgbọ́n a ní kó lè bá a mọ̀ pé nǹkan tó Jésù gan faramọ́ ìbáwí. Jésù gan ó faramọ́ ìbáwí kan bá ẹ jẹ́ ká bá wí kó stop gbogbo rádaràda tó ń ṣe iye tí wá ti kún inú wa ò dùn ẹ̀yin tẹ́ ń ṣe ohun tí ò jẹ́ kọ́rọ̀ ẹ jẹ́ mi lójú ni pé bàbá Lion of Judah ní kọ̀tún ń bìbà yìí ọdún pẹ́kọ́tọ́ kú ìgbà tẹ́mi wojú Olúwa èmi lọ bẹ̀ oníṣẹ́ tí wọ́n ṣe fún wa gbà yẹn pa máa lóyún ni ò máa lóyún bàbá Lion of Judah ọmọ kwaya méjì ló máa fún lóyún tó máa gbé travel lọ sí abroad ìgbà tó kó àwọn aláwo ló máa wá ṣe òkú ẹ̀ ẹ̀yin òpònú tẹ́ máa ń tẹ̀lé wọn káàkiri tẹ́ máa sọ wọ́n dán náà tẹ́ sọ fi Ọlọ́run gangan tó yẹ kẹ́ sì sílẹ̀ tẹ́ tẹ̀lé nìyẹn lẹ́ran ara ẹ fi Ọlọ́run gangan ẹ fi Ọlọ́run lẹ̀ ẹ wá sọ wọ́n dán náà Olúwa àwọn mélòó Olúwa àwọn mélòó láì ṣọkọ mi màmá wa Sarah ló pọkọ ẹ̀ lólúwa mi kò pé pásítọ̀ chọ́ọ̀chì ẹ̀ lólúwa mi tá ń lolúwa wèrè tá ń lolúwa olè 419 jìbìtì Àgbàlá Gabriel I will advise you to change mo tún àǹtí fún ẹ tí mi bá tó ẹbí lọ́mọ ìmọ̀ràn fún ẹ ní pé go and change ìwà wèrè tó ń wí ìlọ́kọ̀tì àwọn tó ra mọ́tò fún ẹ wọ́n ti sọ ẹ́ dọ̀lẹ́ àwọn tó kówó fún ẹ wọ́n jẹ́ kó mọ bó ṣe ń ṣẹ́ kó mọ bówó ṣe ń rì tó bá ṣẹ́ tó ń gba 20,000 naira lóṣù kó máa mọ bó ṣe máa program bó ṣe máa nà onítọ́ bá fẹ́ kó jábọ́ kò ní gbé ẹ débi ó wù ẹ̀ràn ni ọmọ gbọ́dọ̀ ò fẹ́ kó ẹlẹ́ṣà àti kó ronú pìwàdà gbogbo èyí tó ń tú síta yóò fi ń fà ẹ́ létí ni gbogbo àwọn àṣírí tó ń tú yìí Ọlọ́run fi ń fà ẹ́ létí ni tí ò bá fi fà ẹ́ létí á pẹ́rùn bíi tàwọn ọmọ Fáráò ń jọ sí mi. tó bá fẹ́ ń jábọ́ kò ní gbé mi débi tó bá fẹ́ ń jábọ́ kò ní gbé mi débi. gbẹ́nu ẹ̀ sọ̀hún olóko dógi dọ́pẹ̀ Fada Abraham bí ènìyàn kọ́ lọ́lọ́run rí bí ènìyàn kọ́ lọ́lọ́run rí o ó mọ̀ pé Ọlọ́run kì í fẹ́ kí èèyàn ó ṣẹ̀sín tí òṣùwọ̀n ẹ̀dá ò bá pé Ọlọ́run kì í kóni sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ tí bá yé ni gbogbo wa wà láyé broda Muyideen lẹ́ni tó tó ẹ ní ẹ̀gbọ́n lẹ́yìn ìgbà tó ṣe gbogbo inú ilé ẹ̀ àti gbogbo ìgbéyàwó ẹ̀ báṣubàṣu at the end of the day ó mà dábàá ọ̀dá yìí mú dọ̀bálẹ̀ pẹ̀lú bó ṣe rí pẹ̀lú condition tó bo lẹ́gba at the end of the day ọmọ aráyé wọ́n fojú parẹ́ wọ́n ní man of God ni ọ́ wọ́n ní ẹ̀sìn tí wèrè ó ṣe tó bá dàgbà wọ́n ní kì í jẹ́ ó kú ní kékeré Ọlọ́run ti sọ pé ẹ̀sìn rẹ̀ sì wà wájú òun ló fi lọ mọ́mọ́ ọjọ́ tó fún lóyún láì tiẹ̀ tún wẹ̀yìn wò ọ̀dájú ni ẹ́ o Fada Abraham
ọ̀dájú ni ẹ́. Ohun tó máa ń dùn mí lọ́pọ̀ ìgbà ní tí n bá ti ráwọn amúmimùràwé tí wọ́n ti kó làákàyè wọn láwọn dèdèrìn láwọn gullible followers tó ṣe pé àtòrí àtọrùn wọn ẹni tí wọ́n bá ti fẹ́ràn irú òun ńlá bà wọ́n. Bẹ́ẹ̀ irú ẹni yìí ó ń gbé wọn ó mú wọn kọlu Ọlọ́run directly or indirectly. Àti ẹ̀tún ráwọn wèrè kan tí wọ́n á private chat ẹ̀ tí wọ́n máa ṣépè wọ́n máa fọmọ wọn ṣépè lórí ohun tí ò kàn wọ́n. Wọ́n á fẹ́ ru ẹlẹ́rù sílẹ̀ wọ́n á fẹ́ ru wọn sílẹ̀ wọ́n á gbé tẹ̀lé lẹ́ni wọ́n á sọra wọn di ẹṣin tí gbọ́mọ ọlọ́mọ tá fọmọ tiẹ̀ sílẹ̀. Ọ̀pọ̀ ni ò mọ̀ pé àpọ̀ nínú àwa tá à ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí là ń lo mádàrí kan. Ọ̀pọ̀ ẹ̀dá ló ti lọ kó sínú ogun tó ti kó sínú tó ti dóko òròkò tó kó sóko òròkò tó nítorí ọ̀rọ̀ tí ò kàn torí pé àwa náà fẹ́ sọ̀rọ̀ pé àwa ń bẹ̀ wẹ̀rẹ̀ àìsàn tẹ́ ń sọ̀rọ̀ lé lórí yìí deep down inú yín ẹ̀yin náà mọ̀ pé ohun tí ẹni yìí ń ṣe tá a fi ń bu kò dára. Tó ògùn bá mú àwọn èèyàn kì í ṣe gbogbo èèyàn lògùn lè mú. Àwọn èèyàn wà lórílẹ̀‐èdè yìí àwọn kan ń bẹ lókè òkun àwọn tí wọ́n ń dáwó lẹ̀ yẹn wọn ò ń ṣe dàrú sáwọn òdẹ̀ ń ṣe dìdìrín ṣùgbọ́n láti support iṣẹ́ Ọlọ́run. Èmi ti mọ̀ láti ìgbà yìí wá pé tí èèyàn bá fẹ́ dolówó òjijì lórílẹ̀‐èdè tá a wà yìí ìwọ sá ti fi orúkọ Ọlọ́run wọlé yálà nílànà mùsùlùmí tàbí oníbílẹ̀ tàbí ti kìrìsìtẹ́nì torí èmi ò ní fífárí apá kan ká fi kejì lẹ̀ gbogbo ọ̀nà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nìbàjẹ́ wà. Wọ́n ní ẹrú kan máa mú ni búgba ẹrú. Àwọn èèyàn gidi ń bẹ tí wọ́n gbé àwọn ẹ̀sìn yìí lọ́wọ́ ní tòótọ́ tí wọ́n sì ń torí Ọlọ́run ṣe ṣùgbọ́n wọ́n ní ẹrú kan ní mú ni bó wú ọ̀pọ̀ ẹrú. Ó fẹ́ ṣe business ní Nàìjíríà ìwọ jáde pẹ̀lú church jáde pẹ̀lú mosque jáde pẹ̀lú shrine pẹ̀lú ewé àtegbò àwọn èèyàn ó bò ẹ́. Wọ́n ní òkóbó tó ń jẹ oúnjẹ ìkómọ oúnjẹ ọ̀hún ní jẹ nítorí deep down wọ́n mọ̀ pé ohun táwọn ò jẹ́ ni wọ́n gbé lọ́wọ́. Imagine Father Abraham nígbàtí ìyálájẹ́ courtroom jàgínní yòdò wọ́n ní ìbàjẹ́ pa wọ́n pọ̀ rìkísí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ ohun tó pa wọ́n pọ̀ ló padà wá tú wọn ká. Nígbàtí ìyálájẹ́ courtroom tó gbé Àgbàlá Gabriel sórí tí gbogbo ayé bẹ̀rẹ̀ sí wò pé èèyàn Ọlọ́run lẹ́ni yìí to the extent pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ń pe bàbá mi ọmọọba Kúnlé Ológun Dúdú wọ́n invite ẹ̀ sórí kinní láì mọ̀ pé orí live ni bàbá wà wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ gbé bàbá wọn sí yẹ̀yẹ́ láì dẹ̀ mọ̀ pé ohun tí bàbá yìí ń sọ òótọ́ ni. Òun ló délẹ̀ báyìí ọ̀tọ̀ lọ̀rọ̀ ilẹ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ ẹbánikọ́lé ọ̀tọ̀ tún ni gbogbo ọmọ ìjọ fún lóyún. Ọlọ́run máa kú sùúrù o. Tá bá ti ń gbọ́ touch not my anointed one àwọn ọmọ Yorùbá la máa ń ba sí orí ìka yẹn. Síbẹ̀síbẹ̀ bí àṣírí ìsì ń tú àtúnṣe ráwọn kan tó sọ pé ká dọwọ́ bò. Ẹ mọ̀ pé àti ìyá títí ẹ̀ àti èyí tí oníyẹ́sẹ̀ ń jẹ gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀jọ jẹ pọ̀ àtẹni tó ní kí ayé má gbọ́ àṣírí. Nídìí èyí ẹni tó bá fẹ́ ṣe burúkú ẹ jẹ́ ká mọ̀ pé burúkú ní í ṣe. Father Abraham amọ̀nà tèmi fún ọ̀rẹ́ o lóòótọ́ gbogbo àwa tá a jọkùnrin ni a jẹ́ polygamous in nature gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ gbogbo wa la fẹ́ràn obìnrin àmọ́ kì í ṣe pé o wá fapá kan o fárí apá kan kó dákejì sí o nítorí pé o fẹ́ kíta kó ba ti lé jẹ́ ìwọ sì rìnrìn ẹ̀ wọ́n ní ẹni tí ò bá ti rìnrìn ẹ̀ kò rọ́ tí ò bá ti rìnrìn òkété wọn ò ní fẹ́ kò rọ́ lọ. Nígbà tó lọ bẹ́yàn lóyún ọmọ 25 years tá a ní kẹ́ ìrànlọ́wọ́ ẹ fi ìrànlọ́wọ́ okó lọ oríṣiríṣi àwọn èèyàn ń jáde olóko how many inches lóko yín ná tó ṣe pé ẹ̀ẹ̀kan tẹ́ ẹ bá rọ́ọ̀lù wọn báyìí bí wọn ò lóyún wọn á fẹ́ pè fún yín. Èmi ò mọ̀ yàtọ̀ nínú ẹ̀yin àti Baltasar Engonga eléyìí tó wá láti orílẹ̀-èdè ẹ̀ránmilétí tí yẹn náà ń dó oríṣiríṣi àwọn èèyàn kò sí wọ́n ní téèyàn bá ti ń yọ nǹkan burúkú ṣe tó bá ń yọ́lẹ̀ dà ó gánágáná àmọ́ yọ́ ni ṣe wọ́n ní wèrè àti ẹ̀sìn tí wèrè ó ṣe tó bá dàgbà ó ní kì í jẹ́ kú ní kékeré gbogbo eléyìí tó mú jẹ láti ẹjọ́ yìí Ọlọ́run sọ pásò wọn ẹ tó ni wọ́n á ń kọrin nígbà fẹ́ ìjábọ̀ kò ní í dé gbanú ẹ sọ̀hún you are a thief bloody thief bloody thief Ọlọ́run máa kó àìbínú ẹ wo ká fi sẹ́nu ká dákẹ́ ni òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ bàbá Abraham ẹ sàkó ewu ọmọ ẹ máa tọ́jú ọmọ yín o àmọ́ ọmọ tí ó sin ni o à ń jọ rìn ni o àmọ́ orí ọlọ́lá àmọ́ ọmọ tí ó sin ni o ọkùnrin làǹtìlanti méjì olówó wọ́n ń wá o owó wọ́n ń wá o olówó wọ́n ń wá o olówó rọ́mọ́ra ọ̀gẹ́fì làṣẹ́nu yàmàyàmà. Father Abraham
lọ tọ́jú àwọn ọmọ ẹ̀. bàbá yóò lè change now torí mi ṣe tó ń gbà wọn kọ́ mi lé ní nǹkan tó ní again. mo bá sọ̀rọ̀ kọ́ sí mo wà lọ́dọ̀ babaláwo ẹ̀ níjẹta so ara àwọn ọmọ tí àjọ grow ní area náà ni ìyẹn bá mi ó pe kí lórúkọ máa yìí Ọba Solomon pé kó jọ kó ṣe fídíò fún so that àwọn máa bá ṣiṣẹ́ so I was not asking pé ta ló ń sọ wá ní ẹ̀yà pé ọmọ yín náà ó ti dáràn again ó ti dáràn kẹ̀kọ́ mo wá sílé mo wà níbàdàn bí eléyìí sìn ní sí padà so pé ọmọ yín náà ni ó ti dáràn pé ìgbà tí mú ìdín ó ní nǹkan táwọn ṣe fún gbà yẹn tó wọ́n fi gbàgbé ẹ̀ eléyìí náà tó bá ti ní issue ló máa wá sọ́dọ̀ òun akin oníṣẹ́ ńlá so kérúbù lọ́mọ yẹn tẹ́lẹ̀ but ó ti di babaláwo ń sìn so ṣé mo sọ fún yín lọ́jọ́ yẹn pé church ìyá ẹ̀ church grandma Démọ́lá òun l'Àgbàlá Gabriel òun ló wà ní olóko mẹ́ta níbàdàn bíbáyìí so it was when ìgbà tí okay mo lè type number bọ̀bọ̀ yẹn sí bíbáyìí so that anybody bá sọ̀rọ̀ lè bá sọ̀rọ̀ ẹ máa kàn pé látọ̀dọ̀ Gabriel ó fún yín nọ́mbà ẹ máa rí pé wọ́n jọ wà ní babaláwo ẹ̀ ní wọ́n sọ fún mi pé kí n má wọrí àpọ̀rọ̀ yẹn máa dá ìdá wọn lè gbé kò sẹ́ni tó máa ṣe àwọn ọmọ nǹkan táwọn máa ṣe tó yẹ pé wọ́n máa parí ọ̀rọ̀ yẹn láàrin ìṣẹ́jú kan sí kejì and he called Ọba Solomon in my presence that day tí yẹn náà sọ pé kó má wọrí àwọn ọmọ nǹkan táwọn máa ṣe. Démọ́lá òun ó ti dé yẹkẹyẹ that is the all I can say. I will type the guy number. ẹ má bínú ìwà yọmí bóyá oògùn ló dẹ̀ fi wọ́n ṣe bóyá condition tó fún ni kó ṣá máa la abẹ́ kiri káàkiri àbí. tí ẹ wá ráyè bá ọmọ yẹn sọ̀rọ̀ dáadáa bọ́sẹ̀ mi kàn àbúrò mi ló sọ fún mi pé ọmọ yẹn ti di babaláwo he was a Christian before ara àwọn ọmọ kérúbù alórí yẹn náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí gbogbo máa ń ṣe pápánjọ yẹn àwọn tá máa ń kó káàkiri ni so mo ṣe wá débẹ̀ mo dẹ̀ rí pé ó ti di babaláwo ńlá kò ń ṣe kékeré gan ní ńlá odidi 3-bedroom flat méjì ló gbà táwọn èèyàn dẹ̀ wà ń bẹ̀ tí mo rí àwọn tó ń wo wèrè òun gbogbo wọn bẹ́yẹn náà àná mo rí àwọn mọ́tò tó ń park àwọn big van tán wá tó ń ṣe iṣẹ́ fún so bó ṣe rí mi ẹ mọ̀ ẹ̀gbọ́n ṣé kò sí mo ní kò sí náà pé mo rí Tóbi lánàá òun ló sọ fún mi pé o ti big o and ó dẹ̀ ní òkè kan fún mi lọ́tí mo dẹ̀ mọ́tí bẹ́ẹ̀ láti wá ń sọ̀rọ̀ tó fi ń sọ pé ṣé mo rí nǹkan táyà àbúrò yẹn tó lọ ṣe báyìí kíníkan kíníkan later ló ń sọ fún mi ó pe Ọba Solomon and they talk together that day pé kó bóun ṣe fídíò fún ìgbà yẹn mo ti mọ̀ pé àwọn àti Ọba Solomon àti Saheed Òṣùpá they are together àti Démọ́lá they are together ọ̀sán pé bàbá náà lọ́jọ́ yẹn Saheed Òṣùpá pick up Ọba Solomon pick the call wọ́n lè jọ sọ̀rọ̀ lójú mi tí mo gbọ́ voice wọn tí wọ́n ṣe fídíò call máa ṣe fídíò fún Démọ́lá and everything my die now that's it. So I think I will share the guy number. Màá share kí tó kún live. Màá kọ nọ́mbà aláwọ̀ yẹn sílẹ̀. Ẹ̀yẹ́ kan sọ fún mi pé. ẹ kò nídìí ẹ má kọ nọ́mbà ẹ bọ́dà ló dé bílẹ̀. Ṣé látọ̀dọ̀ Démọ́lá so that they can just confirm what I'm talking about. You understand ba? Ọmọ yẹn ẹ wo kò ń ṣe kò ń ṣe ojú lásán lórí ìṣègùn kan tó ń ṣe. That was the fact. Kò ń ṣe ojú lásán Démọ́lá bí ìṣègùn kan tó ń ṣe. Kò ń ṣe àtọ̀. So ẹ̀kọ́ táǹtì yẹn sọ lẹ́ẹ̀kan pé wọ́n lè gbé. Ẹ mọ iye àwọn tí ò rọrùn torí ẹ̀ ni. Ẹ mọ iye àwọn tí ò sùn sórí bẹ́ẹ̀dì torí ẹ̀ mọ́ ni. So wọ́n lè gbé náà wọn lè gbé Démọ́lá tó bá gbé láàrọ̀ wọn á filẹ̀ lọ́sàn-án that was just the fact. ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ àṣírí mọ̀ tó ń jẹ jáde o lórí ọ̀rọ̀ arákùnrin tẹ́ ń pè ní Àgbàlá Gabriel kódà ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán ló ti borí ẹ̀rọ ayélujára o tó jẹ́ pé olúkálùkù sì ń sọ gbogbo àwọn àṣírí látàrí ìgbésẹ̀ tí arákùnrin Àgbàlá Gabriel ń gbé kódà àwọn èèyàn ṣe ń sọ pé àbáfiṣe ni àbí n tó tinú ara ẹ̀ wá ni látàrí ìgbésẹ̀ tí arákùnrin gbé torí pé ó ya ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu bẹ́ẹ̀ ni oríṣiríṣi àṣírí ó sì ń tú lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ẹ̀yin èèyàn kí tó lọ ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí ẹ súnmọ́ bíi ẹ wá gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán tó ń jáde ló ń ṣeni ní kàyéfì o látàrí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bíi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rí Akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́lẹ́ mọ́ jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa ẹ wo ẹ má wàá gbàgbé àdéhùn wa làá mú ṣe pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mọ́ wá sórí ìkànnì wa ń bì tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ tọ́ kí ni wọ́n wá ń sọ nípa arákùnrin pàápàá jùlọ kí ni àwọn àṣírí tó jẹyọ lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ àti àwọn ìwà tí arákùnrin ti wù ṣé ẹ gbàgbé Mọ́rẹ́níkejì orí Mọ́rẹ́níkejì ló tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí jáde o ṣùgbọ́n nígbà tí arákùnrin jẹ́ ń pe orúkọ rẹ̀ ní Muyideen àwọn èèyàn sọ pé Muyideen ò mọ tó ń sọ ni ṣùgbọ́n báyìí ọ̀rọ̀ ti wá bá bòmíì yọ o látàrí àwọn ìgbé ayé tí arákùnrin tẹ́ ń pè l'Àgbàlá Gabriel tó ń gbé ó ti jẹyọ báyìí pàápàá jùlọ lórí àwọn obìnrin tó jẹ́ pé wọ́n sì ẹ̀ tó ń bímọ káàkiri ẹ wo gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ nínú fúnra yìí ẹ má wàá jẹ́ ń gbà ẹ́ lákòókò ẹ má jẹ́ ń dènà pẹ́nu kó má bàa dàbí pé ṣe làá tó ń bù kọ́rọ̀ fúnra náà rèé ẹ jẹ́ ká tó gbọ́ síwájú sí i. lórí ọ̀rọ̀ wòlíì àti ajínrere Àgbàlá Gabriel à ń gbọ́ àwọn conversation kan tẹ́nìkan pè wọlé lórí péèjì àwọn kan nípa ọ̀rọ̀ babaláwo kan tí wọ́n sọ wípé òun ní ṣiṣẹ́ fún Àgbàlá Gabriel láì dènà pẹ́nu bàbá kí lorúkọ yín. orúkọ tèmi ni Ààrẹ Ẹgbẹ́ládé
Fátúnmi Ṣepọ̀pọ̀lá. À ń gbọ́ nǹkan kan bí awuyewuye pé látàrí conversation tá a gbọ́ lórí ayélujára wípé ẹ̀yin lẹ̀ ń jẹ́ oníṣẹ́ ńlá ṣé bẹ́ẹ̀ ni? Èmi mò ń jẹ́ oníṣẹ́ ńlá bẹ́ẹ̀ ni. Láì dènà pẹnu wọ́n ní ẹ̀yin ni babaláwo Àgbàlá Gabriel, pé ẹ̀yin ni Àgbàlá Gabriel ń lò tó jẹ́ pé lẹ́yìn Ọlọ́run ẹ̀yin gangan làgbàlá Gabriel farati. Bàbá bó lọ̀rọ̀ ṣe jẹ́ gan-an? Mo kí gbogbo jákèjádò gbogbo Nàìjíríà níbi tí a bá ti gbọ́ ohùn mi. Èmi kì í ṣe babaláwo tí Àgbàlá Gabriel ń lò débi pé mi àtàgbàlá Gabriel èyí ní nọ́mbà rẹ̀ lọ́wọ́, kò ní nọ́mbà tèmi gangan. À ń gbọ́ yín. Èmi kò ní nọ́mbà rẹ̀ lọ́wọ́, kò ní nọ́mbà tèmi gangan fún alára mi. Àìjọ ṣe bó mo ṣe ń gbà àwọn ọ̀rọ̀ yẹn ó jẹ́ ìyàlẹ́nu pé babaláwo tí Àgbàlá Gabriel ń lò wọ́n ní oníṣẹ́ ńlá. Mo wà surprise pé ibo láti pàdé. Àìjọ sọ̀rọ̀ àìsọ lọ́rọ̀ àti social media àti lójú ayé àìsọ lọ́rọ̀. Ìta tó wá gbọ́ ni wípé wọ́n ní kódà wọ́n lè ń fọwọ́ gbáyà pé lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí o kéèsì yẹn ó die down pé torí wípé ẹ mọ̀ pé ó ní connection. Ẹ̀ẹ̀kejì wọ́n lẹ́ẹ̀ tó mọ̀ wípé pẹ̀lú àwọn ìgbìyànjú tẹ́ ẹ máa ṣe fún un pé kéèsì yẹn máa die down. Ṣé lóòótọ́ lẹ̀ ń ṣègbìyànjú fún un? Irọ́ ńlá gbáà ni ẹni tí ó sọ irú ọ̀rọ̀ yẹn sọ pátápátá. Irọ́ tó jìnnà sóòótọ́ ni. Àmẹ́ni yẹn ń sọ̀rọ̀ bíbà tó mọ̀ yín ni. Irú ẹni yẹn lè mọ̀ mí because ó kọ tó dákọ yẹn ó lójú àwọn tó mọ̀ mí sí oníṣẹ́ ńlá. Bọ̀ bí wọ́n yẹn ṣe wá dákọ mi pé oníṣẹ́ ńlá yẹn mo wà surprise pé wọ́n ní lẹ́yìn Ọlọ́run èmi ló tún kù. Bí n ṣiṣẹ́ fàbẹ̀lá Gabriel ọ̀rọ̀ kérúbù àti sẹ́fàbọ̀ wòlíì kò kan èmi. Ẹ kì í dá sọ̀rọ̀ wòlíì. Àti ọ̀rọ̀ wòlíì àjọmọ́ wòlíì àbí àfa mi kì í dá sí. A tún wá gbọ́ wípé wọ́n lẹ́ẹ̀ tó pe ọba Solomoni lójú ẹni yẹn gan-an. Èmi kò ní nọ́mbà ọba Solomoni ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ fún alára mi. Àìjọ sọ̀rọ̀ àjọ fọ́lù ara wa ní online kankan. Bó o wá ní ti Saheed Òṣùpá ṣe jẹ́? Kódà tí mo bá gbọ́ kíṣẹ́ẹ̀tì náà àríra sójú rí. Ẹ máa ń gbọ́ kíṣẹ́ẹ̀tì ta ni sà? Saheed Òṣùpá. Ẹ ríra sójú. Àìní nọ́mbà Saheed Òṣùpá lọ́wọ́. Pẹ̀lú bẹ́ẹ̀ ni ó ṣe dákọ yín tẹ́ ẹ sì mọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kò rí bẹ́ẹ̀. Kí wá ní tẹ́ ẹ rò pé ẹ lè ṣe àbí kí ni ọ̀nà àbáyọ tí ọ̀rọ̀ yìí tí ó fi kan àwọn èèyàn lára pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ yìí. Irú ẹni tí ó lóun wá sọ́dọ̀ mi yẹn tí mo dọ́jọ́ rẹ́kọ̀dù yẹn kóun wá sọ́dọ̀ mi kódà mo tún ṣe fàájì fóun mò ń gbé 3 bedroom flat kí irú ẹni rẹ̀ tó bá ní evidence lọ́wọ́ bí a bí rẹ́kọ̀dù àbí fọ́tò tèmi àtẹni ẹ bá jọ yà kó jẹ́ kí gbọmọ Nàìjíríà ò gbọ́. Ìyẹn rẹ́kọ̀dù voice note tẹ́ ẹ bá jọ ṣe rí. Tàbí fọ́tò èmi àti ẹ̀ nígbà tó wá sọ́dọ̀ mi. Tẹ́ ẹ jọ yà. Ó lè fóun tó wá sílé ọ̀dọ̀ mi pé 3 bedroom flat mò ń lò ibi tó bá wá ń bẹ̀ ó jẹ́ kí n mọ̀. Ọ̀rọ̀ lẹ́gbọ̀n gbogbo ọmọ Nàìjíríà o babaláwo tí wọ́n ń pè ní Akin oníṣẹ́ ńlá rèé, babaláwo tí wọ́n sọ wípé òun ni bàbá àṣàlẹ̀ Àgbàlá Gabriel rèé, èèyàn ńlá kan tí ẹ̀ ní èmi pè wọ́n tí mi ọmọ wípé àgbàlagbà ni wọ́n pẹ̀lú iṣẹ́ tí wọ́n gbé dání ná torí ọmọdé wòlíì ọmọdé àfà ọmọdé babaláwo Ọlọ́run ti tò wọ́n sí ipò àgbà ni. Àwa la pè wọ́n adúpẹ́pẹ́ pè yín pé ẹ jẹ́ wa àmọ́ tí àwọn ọmọ Nàìjíríà bá tún fẹ́ gbọ́ ọ̀rọ̀ síwájú àti síwájú sí ṣé wọ́n lóore ọ̀fẹ́ láti bá yín sọ̀rọ̀? Anybody lóore ọ̀fẹ́ láti pè mí láti bá mi sọ̀rọ̀. Torí ẹ̀sùn ìbàlórúkọ jẹ́ ó ní ẹ̀sùn tí ọmọkùnrin ń fi kàn yín sí Àgbàlá Gabriel o. Irú ẹni tó sọ̀rọ̀ yẹn gangan mi ẹ̀ dá mọ̀. Tí wọ́n ẹni bẹ́ẹ̀ bá lè jáde pé bóyá ẹni ó lè jẹ́ ẹni tí mo mọ̀ mi ì mọ̀ wí ẹni yẹn. Èèyàn kẹ́ sí ìwá sọ́fíìsì ọ̀dọ̀ mi kò sọ́mọ wòlíì kàbí àfọkànmọ́ gbà láàyè lọ́dọ̀ mi. Ẹ̀yin ò gba wòlíì láàyè ní. Ìgbà wòlíì kan láàyè tàbí àfọlá ti wá sọ́dọ̀ mi. Ọ̀dà bọ́ba tó ṣe jẹ́ gbogbo ìwọ ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ babaláwo tí wọ́n sọ wípé ó ní babaláwo Àgbàlá Gabriel rèé ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí kó dé ọ̀dọ̀ ọkùnrin tó pè wọlé sórí péèjì ẹni tí wọ́n ti pè pàgbàlá Gabriel ló babaláwo ẹni tí ó bá ṣẹ̀ èmi ò rò pé ó yẹ ká purọ́ máa láìṣẹ̀ o bóòtọ́ ọ̀rọ̀ bá ṣe rí bọ́rọ̀ bá ṣe rí gan ló yẹ ká sọ. Bàbá yìí sọ wípé àwọn ọ̀rọ̀ Àgbàlá Gabriel rí wọ́n láwọn ọ̀jọ́ lájọṣepọ̀ rí wọ́n lágbàlá Gabriel ọ̀pá wọn rí àwọn ò pé Àgbàlá Gabriel gangan rí kí wá lórí tá a fẹ́ mọ parọ́ máa láìṣẹ̀ ìtọ́ bá ṣe tí ó bá dáa tágbàlá Gabriel bá ṣe tí ó bá dáa ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fún ìyẹn ò ní pé ká parọ́ mọ́ o. Ìwọ náà share program ẹ follow mi kí n follow ẹ padà kí ìwọ náà sì comment opinion tiẹ̀ náà sí abẹ́ comment section yẹn lágbára Ọlọ́run ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́ràn ayé ò ní ìdílé wa lórí o. tọ́ ẹ̀yin èèyàn fọ́nrán náà láti jọ gbọ́ yìí o ẹ̀rí pé lè tún ṣe
ó ṣeni ní kàyéfì ó yani lẹ́nu pàápàá ntẹ́yìn náà bá nílẹ̀ ròǹgbà látàrí fọ́nrán tẹ́ ẹ ti gbọ́ yìí ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa. ẹ wo ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ bó bá tún wá sí ń lọ àtùmọ̀ mo wá sórí ìkànnì wa ẹ má gbàgbé àdéhùn wa náà là ń mọ̀ọ́sẹ̀ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mo wá lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́yìn náà tẹ́sí mọ̀ fojú ara yín rí tẹ́ mọ̀ fi ti ara yín gbọ́. àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé àní síwà wo àní fòní àní fìbọ̀ láwa jẹ́ ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.